أسرة لمحبوب دورا عشتم بالخير دهرا أنتم لله قوما ورجال لبر زخرا ما لكم غير المرا. bó bá sì sọ yí pé mo ní mo lè wọ white and green ni tó wá ní ṣe bí mo dáná ṣe rábí owó white and green ni láàárọ̀ ọmọ tèmi náà ti wọ white and green ni níwájú. Àdáni ọmọ ọkùnrin kó o gbìyànjú kọ́ ọmọ mọ́ǹtìkì dáadáa kọ́ ọ tó ní o fẹ́ tákù o. kò mọ lọ́jíìkì. bọ́n ọba ní ó náà wò lè wọ white and green mo dáná ṣe rábí owó sọ fáwọn wọ white and green sọ ọmọ yìí pé ọbẹ̀ èmi ní kún àgbà lòún fi wọ́ o. Masha Allah. nígbà tẹ́mi bá wá ní èmi ò wọ́ ṣe bọ́mọ mi sì wọ white and green. Sadaqa Allahu Mawlana al-Azim. Allahu akbar. Kani Allahu akbar. Kani Allahu akbar. Allahu akbar. Ẹ dákun kí ni a ṣe kí lèmi àti ń ṣe fọ́lọ́run kí Ọlọ́run tó wò wá sísun kó tó ṣàdúró èyí fún wa a ní ta ṣe fọ́lọ́run Ọlọ́run kan ṣàánú wa náà ni bó ti wá ṣàánú wa yìí a ní kankan mí náà tàbí tí wọ́n kó tó pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run dákun wọlé abẹ́mi ti sọ dáadáa tẹ́lẹ̀ mi ò sọ dáadáa èmi sọ tèmi dáadáa dákun wọ́n náà sọ tiẹ̀ náà dáadáa. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run dákun má pàrọ̀bá fún wa báyìí o. Àmín. Àwọn èèyàn ṣàmì àdúrà dáadáa. Àmín. Níkàlẹ̀ wa yìí mo kí nǹkan méjì lára bàbá nǹkan méjì péré ni mo kí lára bàbá ìrẹ́ ni bí mi pé kí ni àkọ́kọ́ àti kejì. Kí ni àkọ́kọ́ kí ni kejì? One. Allahu akbar. Kabira. La'amuru kama raziyatu fakidu mali. Má bọ̀. Wala sha'atun tamutu wala ba'iru. Walakinna ولكن الرزية فقد شخص ولكن الرزية فقد الشيخ يموت بموته عدد كثير. Ọlọ́run má jẹ́ àwọn àbá tilẹ̀ lẹ́yìn. Àmín. Alákìíkan méjì lára wa. Ìgbà tí bàbá ń bá wa sọ̀rọ̀ wọ́n bá ọ̀rọ̀ Ọlọ́run débi àlàádìlù. Tábà sọ pé àlàádìlù justice àlàádìlù wal insaf. Ìtí Islam mójútó jù láyé òun náà ni àlàádìlù. Dédé. Àwọn sọ pé Sayyidina Umar. Radiyallahu anhu. Wọ́n ní kánà Sayyiduna Umar ramzal adili. Sayyiduna Umar òun gángan ní tọ́ka déédéé. Sayyidina Umar ní íméjì déédéé. Òun ní íméjì ẹ̀. Sayyidina Umar bàbá fi yé wa nínú tírà kan tí wọ́n fojú mi tó ń jọ kan. A'anakumullah. Wọ́n ní Sayyidina Umar ọ̀rọ̀ yìí á fi kúnlẹ̀ sí ti akírára bàbá ni o. Sayyidina Umar wọ́n ló máa ń jáde lóru àwa máa rìn káàkiri ìlú a máa dé tí mọ́gìrì a lè máa fi wo situation kan tó ń ṣẹlẹ̀ nínú ìlú. Sayyidina Umar ńjọ́ kan ó wá dé ó mú ẹrú rẹ̀ tí máa ń tẹ̀lé ó mú lẹ́yìn àwọn méjì náà lọ́jọ́ máa ń rìn káàkiri. Ó wá dé agbègbè kan níjọ́ kan ó wá gbọ́ ohùn obìnrin méjì nínú ilé. Mélòó ni mo pè é? Méjì. Obìnrin méjì wọ́n ń sọ̀rọ̀ nínú ilé. Ìkan wá ń sọ̀rọ̀ pé imzikil ma'a bil labani. Kí ni mo wí? Ìsì omi papọ̀ mọ́ wàrà. Ìkan sọ fún kan pé omi òun àti wàrà òun dápapọ̀ mọ́ra wọn. Dilute ẹ̀. Dilute ẹ̀. Kí ní kí n lè pọ̀ dáadáa. Ká lè rí ọjà tó pọ̀ tà lọ́jà níjọ́ kejì. Obìnrin ẹ wá ní láéláé. Ìkan wá ń sọ nínú àwọn méjì pé òun ò lè mixi omi àti wàrà papọ̀ mọ́ra wọn láéláé. Ó ní kí ló dé? Ó ní torí pé Sayyidina Umar ti sọ fún wa pé a gbọ́dọ̀ mix omi àti wàrà mọ́ra wọn. Obìnrin ẹlẹ́kejì wa ní anta fi makanin la yaraki fihi Umar.
àyẹ̀tọ́ wà yí Umar wò lé rí ọ. Umar wà ní State House lọ́hùn. Ìwọ wà ní àwa wà ní ilé títí wa. bóun ni àwa méjì náà sì la bóun ni Umar ti fẹ́ rí wa. a ní o ṣe gángan oníláìlá gbóhùn òní ṣe. sẹ́yìn Umar wa sọ fún ọmọ tó tẹ̀ lẹ́yìn pé máàkì ilé yìí dáadáa. máàkì nọ́mbà lé yìí. máàkì nọ́mbà lé yìí dáadáa. tó bá dàárọ̀ la ìràn wa kò wá kọ́ àwọn méjèèjì wá bá mi nílé. bàtó wá dijọ́ kejì sẹ́yìn Umar wa rán ẹrú rẹ̀ tí máa ń tẹ̀ lẹ́yìn pé ó yá lọ síbẹ̀ ó wá kó àwọn méjèèjì dé ó wá ní ọ̀rọ̀ báyìí ta ló sọ wọ́n náwó sí ọ̀rọ̀ báyìí ta ló sọ wọ́n náwó sí bá ìwọ yìí yẹ èèyàn níwọ̀ yìí ó rí mi ó sì tún bẹ̀rù Ọlọ́run lára mi. Sayyidina Umar wá kó gba ọmọ rẹ̀ jáde pé ta lẹ nínú yín tí ò tí ì níyàwó wọ́n pe ọmọ Sayyidina Umar kan ní Asim obìnrin náà wọ́n lórúkọ rẹ̀ Lèyìlá lórúkọ rẹ̀ Lèyìlá. Lárúbáwá bá dẹ̀ sọ obìnrin nílé ìlà. Anakumullah bí Lárúbáwá bá sọ obìnrin lè là nínú ẹ̀kọ́ tó kọ́ nínú adab obìnrin tó rẹwà ni. tó ṣàprápra. tó ní qualities gidi gbogbo quality tóbìnrin máa ń ní lára tó ní. Sayyidina Umar wá ní Asimu ta ni ẹni tí ó fẹ́ obìnrin nu yín Asimu ló wá dìde pé òun ó fẹ́. ó fẹ́. Sayyidina Umar wá fẹ́ ọmọ rẹ̀ odidi ọmọ president ó wá fẹ́ ọmọ tí ń ta ọjà lọ́jà tí ń ta wàrà nítorí òótọ́ tó ní nítorí ìbẹ̀rù Ọlọ́run tó ní nítorí ájìlù tó ní justice tó ní ó wá fẹ́ ọmọ odidi president bí kí ẹnìyàn fẹ́ ọmọ bàbá àgbà lówó akí àwọn ìyá wa kú oríire látara títí lónìí Ọlọ́run ní lẹ́yìn kó di ẹrù ìdúró náà bá yín kalẹ̀ insha Allah ṣé ọmọ afẹ́ra wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún Islam tún wá produce Umaru mi bàbá sọ̀rọ̀ rẹ̀ lónìí. Umaru náà pẹ̀lú Umaru bọ́nà Abdul Aziz. Al-Khalifatul Khamis. No mo rántí pé lẹ́ẹ̀kan òun mo ṣe mistake Al-Khalifatu As-Samin òun ni àlífẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn Khulafa Bani Umayya. Bàbá rẹ̀ tó jẹ́ Abdul Aziz òun ló ń pè ní Abul Muluki tó ní pé àwọn ọmọ rẹ̀ márùn-ún ló jẹ́ khalifa nínú àwọn Khulafa Bani Umayya lẹ́yìn táwọn Muawiya ti lọ tán. Àwọn ọ̀gbun Abdul Aziz yìí àwọn èèyàn wá rí títóbi rẹ̀ wọ́n wá rí àwọn impact àwọn ìtajáàtì tó ní àwọn achievement tó ní nígbà tó ń darí ayé pé ìwọ yìí ṣe wá jọ Umaru àkọ́kọ́ báyìí gẹ́gẹ́ bí Umaru àkọ́kọ́ ti máa ń ṣèjọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìwọ náà ti ń ṣèjọba àwọn ọ̀gá àfi ká pélé yìí ní akhamisu al-khulafa'i ar-rashidina àwọn ni àwọn khulafa ar-rashidina ni wọn kì í ṣe mẹ́rin márùn ni wọn tálẹ́nì karùn-ún oní Umar bin Abdul Aziz. ìgbà tí wọ́n wá júwe ibi tó ti wá àwọn á rí i pé Lèyìlá tí Sayyidina Umar fọ ọmọ rẹ̀ fún àtàrà rẹ̀ ní Umar bin Abdul Aziz ti jáde. Allahu Akbar. wàlá òkà àwọn èèyàn ní Allahu Akbar. sáà kábíyèsí là. ibi táwọn lọ gangan náà nù. àwọn àgbàlagbà àwọn ẹlẹ́kọ̀ọ́ wa ní taba wa rí èèyàn tó tóbi ẹ kí nǹkan méjì lára rẹ̀. Allahu Akbar. kí nǹkan méjì tí yóò kí á kí bàbá á tún wá kí yàrá rẹ̀ ń tọ̀. Allahu Akbar. bàbá wa gba al-Mahbub. Radiyallahu ta'ala anhu. akí òkè àti ìsàlẹ̀ lára yín. Allahu Akbar. òkè tí mo ń rọ̀jò sílẹ̀ ẹlẹ̀ tílẹ̀ ẹlẹ̀ náà wà múrúgbìn náà jáde ẹ̀yin náà sì lẹ́kọ̀ọ́ wa pé kò sí bílẹ̀ ẹlẹ̀ náà bí ilẹ̀ bóyá omi ṣe lè mọ́tò tó bá sọ̀kalẹ̀ sílẹ̀ ẹlẹ̀ tí ò da irúgbìn tí ò da náà ni ó jáde mẹ́. Al-baladu tayyibu. ìyọ̀lá pé ilẹ̀ ẹlẹ̀ da omi tó da náà tún wá sọ̀kalẹ̀ irúgbìn dáadáa wá jáde. Lámúrúkà. gbogbo ayé wá ń jẹ irúgbìn náà wọ́n wá ń ṣàǹfààní. Ọlọ́run igi náà igi tó tóbi ni tó lẹ́ka tó léwé tí ń sèso Ọlọ́run igi náà ọlọ́mọdé owó rẹ̀ wé láéláé. Àmín. Owó làwọn bàbá fi bá wa sọ̀rọ̀ orí òwe náà la wà àní igi náà Ọlọ́run má jẹ́ kó wọ́ ewé láéláé. Àmín. Igi náà Ọlọ́run má jẹ́ kó wọ́ ewé láéláé. Allahu Akbar. Spíkà ni wọ́n kọ́ mú wà gbọ́ àwa. Lámúrúkà bá rọ̀sí àtúfàgìdùmálé. Bàbá àlàbù Ọlọ́run má jẹ́ kú láéláé o. Àmín. Ọlọ́run dákun àrùkùnmùlọ. Láṣà tún tẹ̀mútù wàlà àbárí. Ẹ dákun. Allahu Akbar. Bàbá wa lógìkì wọ́n ní ká tún àdúrà wò ṣe dáadáa. Ẹ dákun lápapọ̀ wa bisimilahi inna àtọ́yìnà. Oore tójú rí èyí tó rí tójú òrí tọ́lọ̀ ṣe fún bàbá wa. Ọlọ́mọdé ò fi wọ́n lẹ̀ sáyé. Ọlọ́mọdé kóre náà ọlọ́mọdé ò tọ́ láyé. La ilaha illallah. Bisimilahi rahman rahim.
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. نعم bí ọlọ́run ti ṣàwọn bàbá tó ṣe wá ní irinṣẹ́ ìdùnnú fún bàbá wa pẹ̀lú ẹ dákun tó lọ lọ́run ẹ dákun ẹ bá ń tẹ́wọ́ àdúrà méjèèjì gbogbo àwọn tá a bá ń ṣiṣẹ́ ìyanu lọ́wọ́ náà ẹ dákun kò disturb wa ẹ já tẹ́wọ́ àdúrà méjèèjì ẹ dákun tẹ́wọ́ méjèèjì. bọ́lá ti ṣe bàbá yìí tó ṣe wọ́n ní súratul khairi fọ́tò dáadáa. láyà zọ́nù súrata àbíyì. ọlọ́run ò wọ́n á jẹ wọ́n á gbò. ọlọ́run ṣe wọ́n ní méjì bàbá wọn bí bàbá wọn ti ń ṣe náà ni wọ́n ń ṣe ọ̀nà tí bàbá wọn wà náà ni wọ́n ń rìn lábàá ní yahzu hizwata àbíyì. ń tẹ̀lé stẹ́ẹ̀pù bàbá bí rẹ̀. bàbá wa ti rìn náà ni wọ́n ń rìn. bàbá bí bàbá bá ń ṣe wáàsí bàbá máa ń ṣe wáàsí ìránnilétí ọlọ́run wọ́n ń ṣe wáàsí kíyàn léyàn kúrò lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ò mọ̀ ṣe wáàsí wáàsí yóò tún máa léyìn kúrò lójú ọ̀nà ọlọ́run ni àmọ́ àwọn bàbá máa ń ṣe wáàsí ìṣe wáàsí ìránnilétí ọlọ́run Allahu Akbar ọlọ́run gbogbo ọmọ tó lọ́n bùn bàbá pátápátá àtàwọn tó tún ń bọ̀ ọlọ́run mọ́ṣẹ́ àṣìṣe wọn láṣọ ọ̀dùnú fáwọn náà ẹ dákun ẹ̀ ṣàmì àdúrà dáadáa bisimilahi inna atoyina. kí gbòǹgbò tó mọ lọ sí ọ̀dọ̀ àwọn àlùfáà wa Nurudeen kí wọ́n tó ṣe àdúrà fún wa bàbá wa Alhaji Ibrahim. kọ́ tó kọ́kọ́ máa àdúrà la máa ti gbẹ̀yìn ẹ jẹ́ kó ó yẹ ìjòkó díẹ̀ pẹ̀lú síkì. Arakumullah Allah. Ya sọtí. àwọn ọ̀dọ́ wa báyìí ká má ṣàṣìkò èmi láàrin program. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi. Ayé yìí náà ayé tí màá yín kọ́ lọ́wọ́ aláìn lọ́wọ́ ayé. Ayé yìí náà ayé tí màá yín kọ́ lọ́wọ́ aláìn lọ́wọ́. Ayé yìí náà ayé sì tí màá yín kọ́ lọ́wọ́ aláìn lọ́wọ́ ayé. Ayé yìí náà ayé tí màá yín kọ́ lọ́wọ́ aláìn lọ́wọ́ ayé. لجأت إلى المولى العلي جل شأنه لتفوي وجلبي قد كفاني يا اسمه يكيني يكيني شرباقي ومنكري وشغلي جمال الهاشمي وحسنه سرافعك أبه ومدهه دواه وإداد لما أما حسن له وإليه مشتكى وغيره سراب فلا يروي وأسبي يا مسن أدمت بذكر مصطفى ما يرومه أدوي بإذن الله ما جل شانه يا من يرى ما في الضمير ويسمعه أجت وادوا أنت المؤد لكل ما يتوقع يا من يرى جال شدائد كلها يا من إليه المشتكى والمفزع يا من كزائن رزقه في قولكم أمن فإن الخير عندك أجمع ما لسوى فكري إليك وسيلة فبالافتقار إليك فكري يا أدفع ما لسوى قري لبابك إلة ولو ما لسوى قري لبابك إلة فلا يرددت فهيا بابي أكره ما دلبي ماذا الذي أدعو وهاتف باسمه إن كان فضلك عن فقيرك يمنه حاشا لجودك أن تكون طاسيا الفضل أجزل والمواهب أوسع فبذل قد
أحببته وبعثته وأجبت دعوة من به يتشفع اجعل لنا أجمي اجعل لنا أشامي كيبا اجعل لنا من كل ديك مكرجا اجعل لنا من كل ديك مكرجا ọlọ́run اجعل لنا من كل ديك مكرجا والتف بنا يا من إليك المجر ثم الصلاة على النبي وآله خير الأنام ومن به يتشفع لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله أتامل يا قلبي علما يا مركب الحب وما يوصيك بالقرب لله اتجال الله لا إله إلا الله إلا الله إلا الله سيدنا محمد رسول الله عليه السلام أجل الله أكبر الله أكبر إنت ذكر من شيء أو قال على بذكر الله تطمئن القلوب ọlọ́run máa ti fi ẹ̀rọ kan balẹ̀ ní ọlọ́run máa ṣàlékún fún abalẹ̀ fún oníkálukú wa ọ̀yà kí nísìnyí ètò tá a fẹ́ ṣe yìí tá a bá parí rẹ̀ spíkà wọ́n sọ̀rọ̀ díẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe bàbá náà ti sọ pé tá a bá ti rí wọn kẹ́ni ẹni tí ó bá ṣiṣẹ́ wọn kó ètò náà múra kalẹ̀ tá a bá ti wá sọ̀rọ̀ tán àlùfáà wa Nurudeen Salahuddin wọ́n ṣe àdúrà lórí tí a bá ṣe ká tó dà ní ẹ̀sùn ọjọ́ bàbá Alhaji wa Ibrahim ẹ̀rọ àpò ẹ̀mọ́ bọ̀ owó ẹgbẹ́ ni a fẹ́. kí tó dé kọ́lọ́hún wọlá bákàṣe náà Muhammadu Rabi rọ̀dí àbàbá lẹ́lòmí àbàwọ́n náà mo ẹ má bínú tó tọ́lọ́hún ọ̀gá yàṣẹ èyí tí mo kọ́kọ́ gbé tó kó sí ní lẹ́nu yẹn náà ìgbẹ́ pé nígbà tí mo wà lẹ́yìn. ohun mi kébì náà fi sanwó tẹ dá. yẹsà ẹ̀yin náà lè ní gbogbo ẹ̀ náà ẹ má bínú tó mo pẹ́ dé wọ́n ti sọ pé kẹ́nìkan ṣe kẹ́nìkan yẹn náà wá ṣe tó bá kún kí fi kún àá fi kún bísímìlà yẹn tó bá yẹ kí ó sọ̀rọ̀ bísímìlà kò sáà lọ no wọ́n ti bàdé wọ́n ti sọ pé wọ́n ti fún àwọn ti yẹn dá ẹ má bínú mo tẹ̀lé ọ̀rọ̀ tó ṣíwájú náà ọlọ́mọṣẹ́ wọlé alùbákà nàbẹ́ Muhammad èmi ò ní láìkẹ́ o anabi Muhammad ọlọ́run wọlé àwọn ọlọ́jọ́ náà ṣe wà pẹ́ ọlọ́run má jẹ́ kán ṣubú láéláé ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà o ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà o. ẹ sọ àwọn ọ̀rọ̀ lẹ́yìn tẹ̀mí dé bá máa sọ fọlátẹ́jú pé òun lórí létí mi gbà pé ẹni tí ó bá sọ̀rọ̀ bóyá mo ìyàbò òun wọ́n á ń fún ní àwọn gangan gbòkè báyìí bó bá ṣe wà ní kò ṣe sọ bọ́ ẹ sọ kankan tó dá mi padà sí gbà táwọn náà wà kékeré wọ́n máa ń pa àwọn woman kan ní ìyá kì í sùn ní Mushin God bless you today ní Mushin tẹ bá jí ní wọn ìgbà tó máa ń bẹ̀rẹ̀ oúnjẹ títí ẹ̀ bóyá bí 11-12 di aago 4 àbáago 5 àárọ̀ kò síbàdàn lè jẹun kò síbàdàn lè rìn kọ́lá wọlá wọn ṣèkì Muhammadu Rabi ọlọ́jà rí pẹ́ o ọlọ́jà rí pẹ́ o ọlọ́jà rí pẹ́ o lakọ́díjà wọlé lafṣọ́lá bí fati. náà jọmọ yẹ ká dúpẹ́ fọlọ́ ẹ tún lè dúpẹ́ àwọn ṣéèkì nam. alhamdulilayi rabbil alamin. wọ́n ní ẹ̀gbọ́nú wá sí pé lálejò náà ọpẹ́ lókùtà máa dá. tọ́ba ní kí ló máa ń pè àwọn ará àlejò náà yìí
asábìlì jẹ́nà ṣé ó wọlé ní ayé náà àwọn asábìlì jẹ́nà ni àwọn ló ní kéwù náà nǹkan tó fẹ́ sọ ni pé àwọn sheik sọ pé òróró ara wa la fi ń dínra wa tí ọ̀rọ̀ yóò bá yé wa ẹni tó ní nǹkan náà ló ń pòwe lọ́ sì ń dá padà síbi nǹkan ajá kó yé mi pé ìlú ilé o ẹ̀yin Yorùbá títí yín nìyẹn Nàìjíríà tá a jọ wà yìí ẹ má bínú àná sánà tí mo yẹ ṣẹ̀ṣẹ̀ ń di iṣẹ́ tẹ bẹ̀rẹ̀ láti last week láàárọ̀ àná mo fà náà bí mo mọ bẹ̀rẹ̀ àwọn ní ti èyí tẹ́ rí lórí ẹ̀rọ látàgbà ń pa déètì nìyẹn ìlú ilé àwọn tó jẹ́ kó lè mọ́ wa lélẹ̀ ìyẹn mo fi sọ pé tó bá ń bá ṣíwájú rìn tí o bá máa rí dáadáa látara ṣíwájú wọn náà wo rẹ̀ wò ìlà tí wọ́n máa ń sọ àwọn kankan máa ń sọ fún wọn pé nkánjú máa ń sọ fún wọn pé sá ẹ fún wa ní kọ́tà sí lówó wọn lówó ti dé ẹ fún wa ní kọ́tà sí lówó wọn lówó ti dé máa ma wọ pé jọ́ ògùn lówó fẹ́ dé bá sọ pé ó ti dé yẹn ìtúná àti pé wọ́n ti pàṣẹ o but ojú ń pè mí pé àníkà máa rí ná now tí ẹ bá wo bí Nàìjíríà ṣe rí mo sọ̀rọ̀ yẹn bí wáàsí méjì sẹ́yìn nígbà tí èmi àtọkùnrin kan sọ̀rọ̀ à ń sọ pa pé àwa tá a níṣẹ́ lábọ̀ tá a rí pé a máa ń ṣiṣẹ́ àrówó ká má wàá sọ ẹni tí ó fi ó pẹ̀ sọ́dọ̀ wa pé tóun bá ti rí lágbájá òun máa lówó ṣé mo mọ Yorùbá yẹn sọ ẹni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì tó yẹ kó máa rówó kò rówó ká má sọ ẹni tí ó gbẹ́kẹ̀lé ẹni tó ń ṣiṣẹ́ yẹn pé tí lágbájá bá ti ní màá ní ẹ wá ní Nàìjíríà ò lè Christian ẹni tí mo bá sọ̀rọ̀ ẹjọ́ yẹn ṣùgbọ́n ṣá bó wá ṣe nǹkan rí àwọn yóò bá ní ká gúnyán ní odó ẹ má bínú ṣá ká ṣe bẹ́ẹ̀nù ipò ẹ̀pà ẹni máa yọ ayọ̀ ní printing line lẹ́yìn tó mẹ́ta yìí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ èyí tó bá ra pépà lé nìkan ló máa rà lọ́la èyí tó bá rà láàárọ̀ kọ́ ló máa rà lọ́sàn-án kò fún ẹlẹ́sàn láti pé kò ní wọ́n lálẹ́ ibi tẹ́mi láyìn tí ọ̀gá tí ṣèkì ní kémi wà nìyí àti kejì mi àdẹ̀dúpẹ́ pé kò kọjá àfaradà náà nígbà tí èèyàn bá wá ń gbaṣẹ́ níṣẹ́ pé lágbájá máa wọ̀rí máa ṣiṣẹ́ o ti wá gbowó ó kúkú lọ ra pépà wọ́n á dé ti pépà o ti sọ fún àwọn yẹn pé 20,000 lówó yín pépà gan fúnra ẹ̀ tó fẹ́ fi ṣẹ́ ṣe 20,000 gan o ti bá 20,000 dé o ti gbogbo iṣẹ́ o ti bẹ̀rẹ̀ sí náwó wọ́n ní Nàìjíríà gbé kò lé àwọn sheik wa sọ pé independence without peace agbòmìnira tó tọ́ ṣé àlàáfíà ń bẹ Nàìjíríà ibi tó dára padà sí yẹn bíi pé àwọn rakini kan lack and lack ẹ̀mí ọmọ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ lack thank you ẹnu mo ti mọ̀ ọ́ ibi tó dára padà sí yẹn ò ń ṣe ìkó tó ń rà yẹn o ìyẹn kọ́ o ìyẹn ibi tó dára padà sí yẹn ni pé oúnjẹ àná Nàìjíríà ò kì í jẹ́ lónìí ibẹ̀ ni ẹgbẹ́ ẹ̀la kọ́kọ́ ẹ̀kejì ni pé security wà ń gbà yẹn ìyẹn la fi rí ìyá kí n sùn olóúnjẹ kan wá sí orílẹ̀-èdè mi mọ̀kánná gbìn no bóyá bíi túwò tẹ́bà ló ń dà ní God bless you sir ìdè ní ó sì lè máa ta ọ but ẹni tó bá ń kó ní Ifọ̀ tó bá ń kó sọ́kùn tó fẹ́ lọ jẹ́ àkọ́kọ́ ronú pé ṣé oúnjẹ 2-5 ti fẹ́ lọ jẹ́ láti Ifọ̀ but nígbà yẹn tó wà lápẹ́kùtà wá ń rà because ó mọ̀ pé tóun bá rìn nǹkan kò ní ṣòwò nǹkan tó ń sọ nìyẹn o bẹ́ẹ̀ni nǹkan tó ń sọ nìyẹn o kò sálàáfíà mọ́ kò sí nǹkan kan mọ́ ṣùgbọ́n tí máa sọ fún àwọn àdúrà wa tí máa sọ fún àwọn onígbà àdúrà wa ó yẹ kó mọ̀ pé kò sí nǹkan kan máa fàdúrà náà ọkẹ́ gbogbo láti ìbùdó mẹ́ta. From mainland to highland mọ́mọ́ from mainland to highland àwọn pọ́sùn kan gbẹ́gbẹ́ ẹ̀sẹ̀gbọ́n lẹ́gbàá fi rìn security now èyí tí èmi lè sọ lẹ́yìn owó tí àwọn sheik ní gàdá ẹ̀yẹ́ kẹgbà sọ́dọ̀ Ọlọ́run ọba o àwa tí lẹ́yìn ta tẹ̀lé ná ẹ̀yẹ́ ká dìímú dáadáa o ọ̀rọ̀ tí màá tí wọ́n jọ máa ń fà díẹ̀díẹ̀ tó máa ń fún mi ní fọkànbalẹ̀ lórí gbogbo jọmọ́ ni pé kẹ́ni wọn kò ní lówó nu yíyẹn mo làwọn sheik rábì wọ́n sọ ní last week Sunday or 2 weeks ago wọ́n ní o sọ pé nǹkan ń ṣe ẹ́ o sọ pé nǹkan ń dì pẹ̀lú ẹ̀
ṣókè rí mi lójú oorun ni ọ̀rọ̀ gbangba lélẹ̀ wọ́n kọ́ máa rí bàbá ọ̀rọ̀ gbọ́fẹ́ ló bá rí kò gbọ́fẹ́ dé onífẹ̀ẹ́ lórí nǹkan tó ń fẹ́ ló fi ń rí onífẹ̀ẹ́ lórí nǹkan tó ń fẹ́ ló fi ń rí ẹni tó bá ẹgbẹ́ fi láṣẹ ká yẹ obìnrin mo lẹ́nìkan tó wá bá ṣéwù nǹkan wá le nǹkan le màá tó dọ́dọ̀ bàbá sọ pé kó máa lọ pé àròkọ títì ẹ̀ ó wá sọ fún ṣéèkì pé bóyá bí after a week pé bàbá màdúrà nìkan tí mò ń tẹ̀lé bàbá sọ fún pé ẹni tó súnmọ́ mi ni mo sọ̀rọ̀ ẹ̀ yìí o bọ̀ kò ń ṣe jọmọ́ wa but jọmọ́ little fly ó wá ní bàbá sọ fún ènìyàn pé tó bá lọ síbẹ̀ yẹn tó bá ti débẹ̀ ṣáàyà ẹ bá já dárúkọ mi dárúkọ ìyá mi má débẹ̀ wàláì ẹ má bínú sáà o ẹ má bínú bàbá wàláì tàláì sọ́bìláì gbàgbọ́lọ́mù wáyé ó wá ń rẹ̀ nìyẹn ó wá rò pé kó lọ jọ́ṣẹ́ kó lọ jẹ́ nǹkan pé òun lọ́ṣọ́ ò dá àwọn ṣé wò kàn lé mẹ́ fún wọn ọ̀ǹtú àní kò dá bọ́ tó bá ní ẹni ọlọ́run ó ní ìdá àti ẹni kọ́ kádùá ẹ tó gbà wọ́n rìnrìn kan jẹta lóru ó wá ń fún mi káyé fi pé ṣé máa délé mo á wo Friday mọ́jú Saturday àwọn ṣé ò kọ́ mi pé àwọn nìkan wà tó gbọ́dọ̀ máa rìn bí a ti dèmọ́jú Wednesday tó bá ti ń di pé bóyá 11 kọjá tó 12 lọ ẹ má bínú mo ń fún ilé ẹ̀sùn ni ó wá di Saturday Friday mọ́jú Saturday mọ́ ọgbà ní tó 12 gbòsì wá ń ta kí ló ṣe bàbá yóò lè ṣe kankan ṣàmàdà kan ṣe rà bí nǹkan tẹ́ni mi sọ fún mi nìyẹn Ọlọ́run dẹ̀ wá sọ mi ìgbà tí mo jú máa ń wọra mi pé níwò pé tó dẹ̀ jí sáyé náà pẹ̀lú gbogbo nǹkan Ọlọ́run wọlá ṣe rà bí Ọlọ́run má jẹ́ kọ́lá yín tán sà Ọlọ́run jẹ́ kọ́lá yín máa pọ̀ sí Ọlọ́run bá dá yín sí Ọlọ́run má já wa lẹ́yìn ẹ̀rù tó máa ń bèèrè jù láyé nìyẹn àǹbálẹ̀ wa pẹ̀lú ṣéwù kíní kan wà pẹ̀lú ṣéwù kíní kan wà pẹ̀lú ṣéwù kò ṣe kò tó pọ́n àwọn yóò bá níbẹ̀rẹ̀ kí n ṣe oníṣẹ́ ẹni tó bá ṣe tó pinnu lágbàlá Ọlọ́run má já wa lẹ́yìn yìí mo fọlá àlùbáríkà náà Muhammad bẹ́ẹ̀ Ọlọ́run má yọ wá kó olùjọ́mọ́ mi ìyẹn ran àlùmọ́bù tí wàá pọ̀ dédé pé oníkàlùkù fẹ́ jẹ́ àlùmọ́bù àfikún Ọlọ́run má para yín fún wa Ọlọ́run má gbà yín lọ́wọ́ wa Ọlọ́run má fàìsàn ṣe yín Ọlọ́run má dálé yín láàmú gbogbo ẹni tó bá ń wà dààmú fún yín kọ́nà wọlé ṣé ìrora bẹ́ẹ̀ lọ́wọ́ bá a gbé ìgbà tó máa sì kalẹ̀ fún un. àwọn lè tẹ̀lé yín kí n bẹ̀rẹ̀ silly question bọ́ ẹ̀ ń fi silly answer dàbí náà ọ̀gá nù ọlọ́jà rí pẹ́ Ọlọ́run má jẹ́ ṣubú Ọlọ́run kọ́lá yín máa pọ̀ sí Ọlọ́run má jà wá síbẹ̀ lẹ́yìn àgbàkà lọ́wọ́ fún yín gbogbo ẹni tó ṣe ń ro bí bákan méjì náà wọ́n àjọ àwọn àfáà lónìí àwọn tó ń ro bákan méjì pé ṣé ẹni yìí ṣé ẹni Ọlọ́run ní ṣá òun ò lọ́kàn ara ẹni o ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kẹ́ máa wọ́ọ̀k fún bó tó wọn ò mọ̀ gbogbo iye tó ń ro bẹ́ẹ̀ àbí iye lọ́wọ́ àwọn táwọn ro bẹ́ẹ̀ Ọlọ́run dá a padà Ọlọ́run jẹ́ ká lè mọ̀ fọ́nà ní àmọ̀mọ́ yín Ọlọ́run má jẹ́ owó ọ̀pọ̀ ọlọ́lá ọlá ìwọ́ta. a design wá àti fún question and answer ó ń bẹ lórí banner wa ó sì ń bẹ lórí gbogbo flyers tàbá send online but yet àríkà àwọn èèyàn kì í béèrè bí a tó gbé afaramọ́ṣe o ẹjá béèrè ọ̀rọ̀ nípa gbèsè ayé tàbí ní ṣìnà à ń ṣe ní àánú ìyẹn dájú but èyí tá máa fi béèrè àfáà kan sọ pé ẹnìkan sọ lórí internet pé kíníkan sọ pé àwọn question kan wà tẹ́mi máa expect pé tó bá ń ṣẹlẹ̀ láàárín ẹ̀dá sí ẹ̀dá ọ̀yẹ́kẹ́ ìdá máa béèrè question tó bá wá sí question báwo ló ṣe máa ń ṣẹlẹ̀ sà àfáà kan fún mi ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn ṣùgbọ́n nǹkan tó ní ni pé mi ò sọ nǹkan tó fún mi yẹn bọ̀ ó ní nǹkan kan nú pẹ̀lú àdúrà tí ò ń ṣe àràm ó wá fún mi nǹkan yẹn wá ní láàárín 16 days mi ò gbọ́dọ̀ gbóbi ní sùn mo gbà bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ àdúrà yẹn ọjọ́ tí mo bẹ̀rẹ̀ àdúrà yẹn sà ọjọ́ kejì wọ́n gbóbìnrin wá lójú oorun sórí wọ́n gbé obìnrin wá lójú oorun bí láìwá sí naam sir obìnrin yẹn wá sà
ṣùgbọ́n ọlọ́run wọlé àlùbáríkà yín láti mọ yín ti pẹ́ ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀. wọ́n padà á rò pé wọ́n padà wá rò pé sà wọ́n padà wá rò pé àlùbáríkà yín ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀. wọ́n padà wá rò pé ẹlòmíì àìjẹ́kọ́lọ́ ń mọ bọ́lọ́run ti ń jẹ́ ábílí gbèsèbójú ojú oorun lòún ti ṣe láì mọ̀ pé iṣẹ́ ti bàjẹ́. àwọn béèrè question fa ẹ là á lọ́yẹ̀ àti wà lọ́dọ̀ yín ọlọ́run máa ṣe wà lọ́nà mọ́. kó o ṣe mí lè mọ̀ 16 days ìjọ kejì náà gbé wá mi ò bá sọ̀rọ̀ lójú ayé ọlọ́run tó ti ń láwà lọ́dọ̀ yín ọlọ́run máa gbé aṣọ láéláé o. sẹ́ni àǹbáni ti máa lọ. التعليم في كل شيء وكل شيء في التعليم. ẹ̀kọ́ ó wà nínú gbogbo nǹkan náà sì wà nínú ẹ̀kọ́. بعض منهم يرى بعض الأشخاص أو بعض الأشياء لعبا أو لعبا مهما ابتعد أو بعدت عن اللعب. حينما أتحدث هذا باللغة العربية ولا أريد أن أتحدث هذا باللغة المحلية. سري بين با ṣe irú bẹ́ẹ̀ tó jẹ́ pé bí èèyàn bá obìnrin ṣe lójú oorun lásìkò tí wọ́n fúnyàn ní iṣẹ́ púpọ̀ àwọn iṣẹ́ tó máa ń sábà wáyé bẹ́ẹ̀ tí ó jẹ́ pé obìnrin ló máa wá lójú oorun ó wá láti bà iṣẹ́ èèyàn jẹ́ ni tó bá wá bẹ́ẹ̀ púpọ̀ iṣẹ́ yẹn máa ń jẹ́ iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ rọ́tíbà iṣẹ́ ipò iṣẹ́ gíga iṣẹ́ téèyàn fi ń wá gíga àkáànà téèyàn fi ń wá gíga lójú ọ̀nà Ọlọ́run ni àbí gíga lójú ọ̀nà ti ayé obìnrin ló máa ń sábà wá láti jẹ́ nǹkan tí ó máa bàá jẹ́ so tẹ́lẹ̀ láwọn tí wọ́n bá fún yàn níṣẹ́ tí wọ́n fi ádàdì àwọn ẹ̀yà mọ̀ sí pé kí wọ́n má fi súnmọ́ obìnrin àṣírí wà bẹ̀ kì í ṣe pé bóyá irọ́ ihun tí wọ́n ṣe máa ń sọ òun ni bí nǹkan tó ní dose tó yẹ kéèyàn mu téèyàn wá mu dose yẹn pé wọn làwọn iṣẹ́ kan máa ń bá wa bẹ̀ béèyàn bá ti bá obìnrin sùn ní àsìnáì iṣẹ́ yẹn láwọn ìgbà tí ó ń ṣe iṣẹ́ yẹn lọ́wọ́ bí ìgbà téèyàn pín díẹ̀ nínú nǹkan tó yẹ kó lò àbí nínú nǹkan tó ń lò yẹn tó pín fún yàn yẹn ni. lárúbá tí mo sọ mo bú yín ni mo bú yín ni so mo kàn wá rí i pé kò nídìí kí n tún Yorùbá mo kàn ṣe ń sọ báyìí mo bú gbogbo yín ni mo bú yín dáadáa ó ti yé àbí mo bú wọn dáadáa mi kò bú wọn púpọ̀ ni so bó ṣe jẹ́ nìyẹn àbálì so ẹ máa gbọ́ tèmi lọ ẹ máa gbọ́ tèmi lọ ẹ pé mo òun náà mo ṣe mọ́mọ́ sọ ní Yorùbá pé mo bú wọn ni. mo kódà mo bú yín mo àwọn akọ́nà bú èèyàn bú yín ó gbàké mo bú yín dáadáa. ẹ tún fẹ́ bàkún fún wọn. tí èèyàn bá wá ṣe lójú ayé bí ìgbà tó dín dose tí ó yẹ kó lò the same thing náà ni téèyàn bá ṣe lójú ọrùn ó dín dose ọ̀pọ̀ náà ni ó ti yé kódà ìmí wà tí ó burú jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé téèyàn bá rí póun ṣe lójú ọrùn àyẹn ló burú jù Ọlọ́run ní jẹ́ kéèyàn rí yẹn drop tó jáde lójú ọrùn yẹn láyé ẹni yẹn ò ní pé ní ẹ̀dá mọ́ nǹkan tó jáde lára ẹ̀yẹn kò lè padà síbẹ̀ mọ́
nùksọ́nù ti dé bẹ́yàn yẹn láíláí bó ṣe ti ṣe tó ti rìlíìsì yẹn kò lè kà mọ́là kò lè pé lẹ́dàá kò lè ìjẹ́dẹ́ ò lè pé. so mo ṣe ohun tí ó fa ti ṣe gbogbo yín generally nìyẹn gbogbo yín mo bú yín dáadáa ní èbú tí mi fẹ́ sọ. wọ́n ti gbọ́ dáadáa wọ́n ti gbọ́ èbú dáadáa. so mo gbádùn béèrè yín yẹn gbígbádùn béèrè yẹn ló fa tí mo ṣe bú wọn tó bí mo ṣe bú wọn tó. Allahu Akbar. pàjù làwọn tó bọ́ jẹ́ ọkùnrin ni mo bú dáadáa. Allahu Akbar. so bí àwọn èèyàn ṣe máa ń rí yẹn tí nǹkan yẹn bá jáde èèyàn yóò ní pé mọ́ ṣé nǹkan tí mi sọ yé òun ni ó fi jẹ́ pé nǹkan méjì àbí mẹ́ta ló máa ń wáyé bẹ̀ àkọ́kọ́ òun ni kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ pé ẹni tí ó fúnyàn ní iṣẹ́ yẹn pé kéèyàn ṣe àbí ẹni tó jẹ́ mùmídùúyàn téèyàn tẹ̀lé kó jẹ́ ẹni tó ka tó ṣọ́ torí mi wà tó jẹ́ pé èèyàn ti fẹ́ ṣe tán báyìí ó lè jẹ́ pé bóyá kò rẹ́ni tó jẹ́ mùmídùú ẹ̀ gangan kò rí kó ó ti yé kódà ibi wà tó jẹ́ pé wà á rí tó jẹ́ pé òun ló máa lé ọmọbìnrin pé kí ló fílẹ̀ ẹni yẹn kó dúpẹ́ fẹ́ni tó tẹ̀lé pé kò fòun lẹ̀ ń gbà kan ni torí ṣíṣe irú ẹ̀ tó bá jẹ́ pé ó máa jẹ́ kéèyàn tálákà ó máa jẹ́ kí nǹkan téèyàn ń wá kó má bọ́ sí àwọn yẹn dà jókòó jẹ́ èyí tó jẹ́ pé téèyàn bá ṣe pàápàá èyí tó bá ti jẹ́ téèyàn fi ń wá rútìbà lójú ọ̀nà Ọlọ́run púpọ̀ tìyẹn ló máa ń ní nǹkan ṣe pẹ̀lú pé tó bá jáde kéèyàn ẹ má pè mọ́ èèyàn ẹni ò ní pè mọ́. nǹkan tó ṣẹlẹ̀ sí oúnjẹ ojú ayé ló ti ṣẹlẹ̀ sí báwo ló ṣe máa jẹ́ pé ojú ayé ló ti fẹ́ treat ní tó ṣẹlẹ̀ sí. Allahu Akbar Allahu Akbar alhamdulillah. ṣé àgbọ́yé. ẹni tó ń la accident lójú ọrùn ṣé accident yẹn ṣojú ayé ló ti fẹ́ wò ó wọn lè wo accident yẹn lójú ayé náà torí mo rí pọ̀pọ̀lọpọ̀ ọ̀hún rọ̀rọ̀ yẹn sí eré tí ẹ̀ bá ó ní àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn olóyìnbó náà pín teenage àwọn tọ́ba pé 13 14 àwọn teen nìyẹn kò sí teen nínú yín ẹ wá ń gbọ́ ẹ̀bà ẹ̀ ń ṣe ìdàgbẹ́ so ẹ wá ń fò. mishmaul lọ́dọ̀ lárúbáwá mishmaul lọ́dọ̀ lárúbáwá ní kẹ́ ṣe mishmaul ó ti yé ihun tí ò ṣẹlẹ̀ síyàn lójú ayé wọ́n ṣe máa ń fẹ́ treat ẹ̀ lójú ayé ẹni tó fẹ́ treat nǹkan yẹn náà gbọ́dọ̀ jẹ́ ni tí ó lè lọ sínú ibi tẹ́lẹ̀ yẹn ti lálàá yẹn peter accident ó ti ṣẹlẹ̀. ó ti yé sẹ́wọ̀n pé lójú ayé náà spọ́ọ̀tù míì tí nǹkan ti ṣẹlẹ̀ ó máa gba kéèyàn débẹ̀ gangan bó ṣe rí nìyẹn so spọ́ọ̀tù tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pẹ́ni tó lè débẹ̀ ó ti yé so bóyá rí nìyẹn ọ̀nà tàkọ́kọ́ nìyẹn pé kó jẹ́ pẹ́ni tó ka tó ṣó tó jẹ́ aránibánidébẹ̀ tó lè ràn yàn tó dẹ̀ lè máa fọ́lù ẹ̀. bíi bàbá yín. ṣé mọ̀ pé bí ẹ̀yin gangan fúnra yín. èèyàn wa kan wà tí ó ṣe róyà kan torí pé òun lẹ́kọ̀ọ́ mọ́ igi ọsàn ẹ má lè rìkọ́dù mọ́ ẹ má rìkọ́dù mọ́ ń gbọ́ wọ́n kúrò pé òun lẹ́kọ̀ọ́ torí mi.